For the record, sir. For the record, ẹ̀dá ọkọ̀ yín lẹ́kọ̀ọ́ yẹn, sir. Orúkọ mi ni Sheikh Ahmed Al-Labib Al-Abuaji láti Ìlọrin. Lágbàjì lókè ẹ fi lágbàjì náà sí. Náà ni Al-Abuaji ń sọ́ni kéwì. Ìjọba tó ń pè yín bó ló ṣe wáyé. Ìjọba wọn bó ṣe wáyé ìwọ ọmọ pé kánà àwọn afáwà àgbà kan Nàìjíríà yìí. Àwọn náà ń pè mí bẹ́ẹ̀ ní wáàsí kan tí wọ́n wà lọ́dún kan tí wọ́n sọ pé ẹnìkan ń pè rẹ̀ níjọba kéwù. Wọ́n á ní táwọn ọba àti ìgbàgbẹ́ nìkan lè jẹ́ ìjọba kéwù. Ẹni tó lè jẹ́ bẹ́ẹ̀ ń bẹ ní Ìlọrin. Làbíbù ni. Yàṣe àdépé lẹ́yìn lórí social media ẹ̀yin àfáà wa ẹ̀yin ṣéwù wa ẹ̀yin náà wà ń bẹ dáadáa ṣùgbọ́n ìta tún padà ń rí lọ́kọ̀ọ̀tù lónìí pé nílẹ́jọ́ lọ́la wọ́n fà wọ́n tẹ́gbọ́n ti lọ àwọn bàbá alágbàjì tó ṣe dáadáa àwọn ṣe Kamaldeen ṣe Adam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí sà níbo lẹ fi sí lórí wà báyìí. Ó ṣẹlẹ̀ ní pé àwọn ọ̀rọ̀ mi ń bẹ ọ̀rọ̀ mi lé ní kì í sọ̀rọ̀ ta àwọn máa kẹ́rọ̀ra pẹ́ sọ. Àdánwò tó dáyé náà ló fà. Kíní tẹ̀ ń gbé sọ́jú mi náà ní wàhálà. Social media ni. Torí ẹni tó bá bọ̀tà sí orí social media yìí nìsín tó wá mú ọmọlúwàbí ẹnìkan tó bẹ̀rẹ̀ sí yàkàyàkà rẹ̀ lórúkọ ẹ̀sìn. Sọ̀rọ̀ pé ẹ̀sìn ọ̀kọ́ wa kọ́tà ń tà sí níyàn. Bọ́dà kéèyàn rí nǹkan tí ò dá ń pa èèyàn. Ẹ̀sìn ní ká bò. Ẹ̀sìn ní ká bò. Ẹni tí bá máa ń tó àṣírí yàn wájú Ọlọ́run àṣírí ò ní dùn. So kátà wá pé ǹdẹ́yìn ò tiẹ̀ wá ṣe àbí bẹ́ẹ̀ ò ṣe jẹ́ gan kí wọ́n á gbé síwájú ayé pé bó ti rí nì. Ṣé wọn gbàdé lẹ́nu bá rí pé òun ò fẹ́tọ̀ òun gbà lọ́wọ́ ẹni yẹn ó lè lọ gbé fúnjọba. Kíní náà ló dá wà láàlẹ̀ kíní náà. So torí pé ẹlòmíì fẹ́ kán rí òun bí akin ó fẹ́ kán rí òun bí kà tó ń mọ̀rọ̀ sọ ó fẹ́ kán rí òun bí kà tó ń burú ó fẹ́ kán rí òun bí kà tó lè mú un yóò máa sọ̀rọ̀ pé ẹ kúkú ní rí òun mú tí ìbá fẹ́ dáná èyí wà lọ bá fúnjọba. Ìyá rẹ tó ṣe irú ẹ̀fẹ́ yìí rí sà. Wọn ò bú yín wọn ò wọ yín lórí social media. Wọ́n ṣe bẹ́ẹ̀ ní lọ́sọ̀ kí wọ́n bẹ́ẹ̀ fún mi ìgbàlódé èmi ti palẹ̀ mọ́ àforíjì kalẹ̀ ìgbà tí wọ́n ṣe kẹfẹ́ mi yóò kàn án máa wòran ni ètò òwú tó fẹ́ sọ ni ló ń sọ. Kì í ṣe gbogbo ajá ni ó lè dákẹ́ kéégún wọlé kó má gbòó so ẹlòmíì ò lábàradà rú nǹkan bẹ́ẹ̀ ẹ̀rọ káwọn tó bá kàwé òun wọ́n máa ń dòdò pé rẹ́kọ́ọ̀dù máa ń tẹ̀lé ayé yẹn ni wọ́n bẹ̀ẹ́ gbẹ̀tọ̀ wọn lọ́wọ́ ẹni tó àìmọye tó kódà àwọn ẹni tó sọ̀rọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí láìpẹ́ làwọn kan náà ń ṣe àwọn bí àwòrán náà máa ń ṣe wọ́n tó ń gbé pé ẹ̀mí pé àbíkù yẹn òun ní kúrú náà jẹ́ máa ń hàn báyìí lórúkọ ẹ̀sìn kílẹ̀ bá débẹ̀ ẹni tó bá jẹ̀ búyàn tí ẹ bá bú padà. Bàbá ọlọ́jọ́ tẹ lọ sí Naira Marley ẹ sọ kí ní bàtà yẹn ń gbé káàkiri ọ̀rọ̀ yẹn ó bó ló ṣe jẹ́ńjọ́ náà lọ́hùn àwọn ẹ̀kọ́ náà wọ́n sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ Mohbad Naira Marley àti ọmọ tí bó ló ṣe rí sà akẹ́kẹ́ èèyàn náà díẹ̀. Àkọọ́lẹ̀ ló gbé wa débẹ̀ mo ti sọ bẹ́ẹ̀ náà bàtẹ́ mi débẹ̀ nǹkan tẹ́mi bá kọ́ ni mo tí mo bá òjò tí mo mọ̀ tó jẹ́ so àdúrà tí mo wá ń ṣe yẹn tí mo ní ká sàmì yẹn òbí àbú pé kí ni àbá sáà ń ṣàdúrà fún sàmì náà ni abẹ́gẹ́ ti tẹ̀sí so tàbí mo débẹ̀ mo sáré pé táyé rò kọ́ ló ṣẹlẹ̀ Ọlọ́run máa jẹ́ kí ẹ̀yìn ojú yóò níyà so mo rí i pé ìyàwó níyà ni wọ́n ń jẹ gbogbo tètè bí àwọn èèyàn wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún sáìdì ní pé ṣèwáwọn náà ni wọ́n ń bàjà ni wọ́n ń ṣe kíní kan. ni wọ́n ń dúnkòkò mọ́. so ǹjẹ́ eléyìí owó kú sáà ni wọn. àwọn ọ̀rọ̀ ní ìbẹ́jọ kò ṣe é gbé sórí social media táwọn ènìyàn sọ tí mo rí pé ọ̀rọ̀ yìí lágbára wọ́n ń ṣépè fúnra wọn gan. àríwá rí pé àwọn bíbí ìgbà tí mi ò sì sọ Ọlọ́run débi sí ìdájọ́. kẹ́ ẹ ṣe bí Ọlọ́run. ṣe bí Ọlọ́run.